Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ wò mí ní gbà wá lákòókò púpọ̀ torí kọ́lọ́hun kó ṣàánú wa. There's no time to check time. Kò sásìkò. Mo kàn fẹ́ yan ọ̀rọ̀ kan lórí fídíò kan tí bàbá kò gbádùn tó pera rẹ̀ ní kó máa kúrò tó sọ. Mo sì ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé kí bàbá yìí lọ bọ́ láwàní kúrò lórí àwọn èèyàn orí àwọn olóríire ẹ̀dá ni wọ́n ń wé láwàní. Eléyìí ń ṣe pé bóyá àràbù àwọn ẹ lọ ṣọ́ gbogbo àwọn tó ń wé láwàní. Ẹ wọ wọn bàbá wa lámúnigun. Mo ní àwọn tí wọ́n ń wé láwàní lára tó já sí pé dáadáa ni wọ́n ń ṣe. Tó sì ń ṣe dáadáa tájọ ń ṣe tájọ ṣe wá pọ̀ tájọ ṣe pọ̀ wá sì mú ó tó sì dánmọ́rán táwọn kì í ṣe àdàbọ̀dì babaláwo mọ́ àáfà o. Torí eléyìí babaláwo máa fà ní èyí tẹ́ fi mọ̀ rí ẹ kọ́kọ́ wo fídíò wèrè tó ṣe. Paléyà olóńgè náà mẹ́kọjẹ́ ẹran àmúso ó dòdì láti mọ́ sẹ́ẹ̀ fi pa ejò ní ìsinmi ẹwọ́n ní ilé tí mo sùn sí nílẹ̀ ẹlẹ́rìí orí táìsì tí mo sùn sí rẹ̀ o ẹwọ́ méjò sí wá rìn bá mi ẹwẹ́jò mọ́ sẹ́ẹ̀ pa ní ìsinmi bàtà tí mo pa olẹ́rìí tí ń jára pa wọn o kékeré ejòró nílé ejòró bàbá láàmú ni ọ̀nà láàmú ní òfin ọjọ́ ògùn ni. Ó dáa ṣé lẹ́yìn gbọ́lọ́ngbọ́ ẹni gbọ́lọ́ngbọ́ á ní wọ́n rí ejò ṣeun ta ni o ti mọ̀ pé bẹ́ẹ̀yàn bá kọ́ ilé sí new site kò sọgbọ́n tẹ́jò òní máa wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó wájú ọmọ ejò á fẹ́ rán ejò sí ẹ ọmọ ejò ni wọ́n rán sí ẹ wọn ò ní rán yẹ ejò tí ó bu ẹ̀jẹ̀ ní gbogbo àtàrí àwájọ ọmọ ejò ẹ̀yìn fi jóògùn ní àfà alẹ́ ń ba ojú ìsìláàmù jẹ́ ó dẹ̀ tún wá ṣe yẹn ní live lórí social media ó fi jóògùn ní ohun tí mọ́mù ń sọ rèé ẹ lè rí other religion kẹ́ẹ̀rí wọn kí wọ́n máa wá sọ pé religion wọn yẹn náà ni wọ́n máa polówó wọn ò ní polówó nǹkan míì kódà kan máa wá ṣe nǹkan yẹn ní rí kan máa wá polówó ẹ̀ ta gbangba ìwọ ni yín fi jóògùn ni. mo sùn sí nílẹ̀ ẹlẹ́rìí orí táìsì tí mo sùn sí rẹ̀ o ẹwọ́ méjò sí wá rìn bá mi ẹwẹ́jò mo sẹ̀ pa ní ìsinmi bàtà tí mo pa olẹ́rìí tí ń jára pa wọn o kékeré ejòró nílé ejòró bàbá láàmú ni ọ̀nà láàmú ní òfin ọjọ́ ògùn ni. níbi ṣe gàrí tíà ó ti kọ́kọ́ ní òun ó fi jóògùn ó wá ṣe yí sí gàrí tíà ó dẹ̀ tún post irú ẹ̀ ṣé yẹn ní làákàyè ẹja àjọsọ ṣẹ́ni yìí ní làákàyè tó jẹ́ pé kéèyàn máa fún lésì ẹ ti rí pé eléyìí fẹ́ trend ni bàbá wa oníyàwó mẹ́ta ọlọ́run ní jó bàjẹ́ fún yín bàbá wa ti sọ ọ̀nà fẹ́ trend ni bàbá wa òun sọ pé mi ò mọ kéwù alihamudulilayi. ànútukù sẹ́nu wà sukutu sálámàtúhù àfọ àwọn olókọ́ níyìí ṣé tọ́jú ẹ̀ náà lọ́kọ́ ní kọ̀kúkọ̀. wọ́n sọ̀rọ̀ kan bí wọ́n ní man kathura kalamuhu qalla aqluhu lóòótọ́ man kathura làwọn pè ní àwọn kí ayé ìjọ tán kí tán padà pọ́líṣì yẹn dáadáa ẹni. sọ inú mi dùn pé bàbá wo oníyàwó mẹ́ta ti bá mi fèsì fún pé bàbá ẹ̀yin náà kéwú àtijọ́ lẹ́kẹ́ ẹ gbọ́. wọ́n sọ̀rọ̀ kan bí wọ́n ní man kathura kalamuhu qalla aqluhu lóòótọ́ man kathura làwọn pè ní àwọn kí ayé ìjọ tán kí tán padà pọ́líṣì yẹn dáadáa ẹni. ṣẹ́yìn náà ti rí tí wọ́n bá ló fẹ́ mú mistake èèyàn kan àwọn kan tó máa mú mistake láìmọye ọ̀nà pọ̀ so ìyẹn nìyẹn. now ó wá ń sọ pé òun wage war lórí tèmi you are waging war with me pé ìwọ ti rẹ́dí ogun. defamation for Kini sọ̀hún defamation for character ẹ̀yẹ yẹn jẹ́ bá mi sí aṣọ yìí ẹ̀jẹ̀ kò dí Ògbómọ̀ṣọ́ ẹ̀jẹ̀ ó dọ́dọ̀ ọmọ òpónú dèrè kábísára yẹn ẹni mo ní tó pè fúnra rẹ̀ ti dé bá o. bàbá kò máa gbádùn àbí kò gbádùn àbí kò kòkòrò àbí kí ló pe ẹ súnkọ̀ mi tó bá tẹ́rí sí ò ní jẹ́ tán o ọmọ kékeré kan o tó bá máa jù mí lọ ó lè jẹ́ díẹ̀ ní òun o tó mi bí mi lọ́mọ o tó mi bí lọ́mọ o ẹni tí ó bá dẹ̀ ti ní káṣọ àpọ́nlé òun ó fàyà
gbúgbúrú. Thank God ó ti sọ fún wa pé o lójú tì. Ẹ̀wù fi ní èmi fọ́nà mi ẹ̀wù tí ò ní fàbùjá lé kiri kan ọmọ ẹnìkan kò ní yí ọ́ kádí sára. Jọ̀wọ́ wí láwàní ẹ̀ náà a mọ̀ pé kò gbádùn. Láwàní tí mo wé tán fáìn. Alhamdulillah tó fúnra rẹ̀ ló sọ pé o lójú tì. Ṣé wá ní tó burú jù láyé ó ní pé ká wá rí ìyàn ká wá sọ pé ká wá ní ẹnìyẹn olóògùn kan apààyàn ṣé ròyìn re ni àwọn kan wá ń pè mí pé bàfà kíre yẹn ó burú ó ṣe kíní kan ta ló burú ó burú sápò ara tiẹ̀ àpò ara ẹ̀ ló burú sí ó gbọ́n dáná bí mi ni bí ní ṣáàrù nọ́ọ̀sì man akramahu nọ́ọ̀sù ìtìkọ́ àṣàrí ì. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó burú jù ní èèyàn láyé lẹni tí wọ́n ń ṣàpọ́nlé ẹ̀ nítorí aburú ọwọ́ ẹ̀. Wọ́n wá ń fi ròyìn aburú ròyìn tiẹ̀ ìwọ wá ń wòye pé gbogbo èèyàn náà ló lè ṣaburú sí. Ìkírè yín náà lẹ ti lè ṣaburú o, ìkírè yín náà ló ti lè máa ṣàṣì yàn o. Tó o bá ló fẹ́ ṣàṣì ẹni tó ló fẹ́ ṣàṣì o mọ bóun náà ṣe rí o. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun sọ pé Imam Ogbomosho òun ṣe fídíò kíní ìkejì dé part kíní kan ó fẹ́ trend ni ó dẹ̀ fẹ́ jẹun ni má rò ní pé Muyideen ní Àgbàlá Gabriel ní kàbí sanra o ò lè rẹ́ni fún ẹ mọ́tò lórí ọ̀rọ̀ mi àfi tó bá tún gbé pé àfi tó ń bá jẹ́ ẹ sí wòwò tí máa jẹ́ ẹ sí wòwò tó ò ní value kankan mọ́ máa disbantu ẹ látòkè délẹ̀ ò ní value. Better be careful yourself. I'm more than you. So tá wa bá fẹ́ ṣe tá fẹ́ sọ̀rọ̀ a ṣe find this lórí ẹnìyẹn a wo be nìyẹn ṣe jẹ́ a ṣe find this dáadáa débi pé tá bá bọ́ síta sọ̀rọ̀ a máa mú evidences wá ni gbogbo tó ń sọ tó ní evidence a dẹ̀ sọ fún ẹ pé ohun tó ń ṣe yìí in tó já sí pé èèyàn lè ṣẹ̀wọ̀n lé lórí ni okay nígbà tó ń dá tó pé ẹ láàfà tó ń dá sọ̀rọ̀ Portable àti ìyàwó ẹ̀ kí ló fi kàn ẹ́ kí lọ̀rọ̀ Portable àti ìyàwó fi kan àfà tí bá ṣe pé kò sí ń bẹ̀ lọ́ba ti sọ̀rọ̀ wá ti sáré bọ́ sórí social media wá ti máa pariwo mi rí ẹ kó o jáde kó o ṣe wáàsí gidi rí kó o jáde mo lọ́wọ́ gbogbo ohun tó ń ṣe kiri kò sí wáàsí gidi kankan o ò ṣe wáàsí gbogbo tí ẹ ojú kó máa dì kó máa pariwo lórí social media ṣé yẹn náà ń pè láàfà ni àfà máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ṣé wíwọ èyí tó bá dẹ̀ dìgbà Ramadan ẹ̀yin náà wà náà ń ṣe tẹ̀fsírì wèrè ẹ wá máa ní ẹmọ kékeré olórí burúkú wo lẹ́mọ̀ kéwú tẹ́ ẹmọ tí ó ṣàǹfààní fáyé kéwú tẹ́ ẹmọ tẹ́ ẹ fi kọ́yàn kéwú tẹ́ ẹmọ tí àwọn èèyàn ò lè jàǹfààní nǹkan rí lára yín àfi nǹkan bú kéwú tẹ́ ẹmọ tó jó oògùn lẹ́ fi ń jó tẹ́ ẹ lè fi ẹ̀kọ́ kéwú kẹ́ fi kọ́ mọ́ àwa ń sọ̀rọ̀ irú ẹ wá ń sọ fún mi rí pé mo ṣe sọ̀rọ̀ ṣé kí n dákẹ́ fún ẹ ní wàyú tí màá fi dákẹ́ fún ẹ ta ni ẹ èmi ò mọ ẹ rí o èmi ò bàbá wa oníyàwó mẹ́ta tí náà wọn máa ń disrespect èèyàn kò sí èmi tó bá ti kò sí irú góòlù tó de wọ̀sọ́rùn ẹ̀mí á jẹ́ ẹ sí wòwò tó bá ti ya wèrè tó bá ti fọwọ́ sóbi tó wọ́n ń gbé kò sí tó kọ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ kò sí tó kọ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ náà ìjọ tó ti ń ṣe fídíò ẹ̀ ṣé mo sọ sí ni àmọ́ kó máa wá tàbùkù bá àáfàá tèmi kò lè work kó máa tàbùkù bá odidi ṣífù ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kò lè work á máa jà kó máa tàbùkù bá àáfàá tó kọ́ mi á máa jà kó máa tàbùkù bá lecturer tó kọ́ mi class á máa jà o bóyá tó o bá mọ̀ kó lọ mọ̀ ẹni yìí kì í ṣẹgbẹ́ ní ọ̀nà 1 million times ni ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ fi ń ṣẹgbẹ́ àáfàá tó kọ́ mi tá sì ti ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ lọ́dọ̀ wọn àwọn tún ni lecturer tí wọ́n ń kọ́ mi ní class tí wọ́n mú mákà tí wọ́n fi ń kọ́ mi ní class báyìí ṣó o rò pé ẹgbẹ́ ẹni kì í sínú ẹgbẹ́ rárá ibo o jẹ̀mọ́mù bí kankan bó bá jẹ̀mọ́mù bóyá agboolé yín irú ẹ̀yin wá ń sọ̀rọ̀ wá ní o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ bá àpá àtẹ̀mí gba star o fẹ́ fi wọ́n kórawọ̀ ṣe fídíò gbogbo wèrè tó ń sọ tó ń ṣe gbogbo ẹ̀yẹn a sọ̀rọ̀ 10 minutes wọ́n ṣe 1 hour òun láàgùn bọ̀rọ̀ òun ṣe báyìí òun ṣe bí wèrè àsálàfí
ta ló sọ fún ẹ pé sálàfí lòun èmi ń ṣe sálàfí o mi kí ló kàn mí pẹ̀lú sálàfí ìlàjà máa lè ní mi níjọmọ kankan bàbá wa ìmọ̀mù náà ti náà wò níjọmọ àwọn ọmọ kéwu wọn kò sẹ́ni kankan tẹ́ máa rí tẹ́ máa níjọmọ ni àti alùsùn náà tẹ̀blíkì gbogbo wa nìkan náà lọ́dọ̀ tiwa ohun tó fi kọ́ wa nìyẹn àmọ́ kẹ́ máa wá sọ̀sọ́kúsọ yẹn òkè torí pé ẹ ti rí mọ́mù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bàbá wa Saheed Shittu lẹ́sẹ̀ sọ pé alùsùn náà ni torí ẹ̀ ti rí wọn pẹ̀lú bàbá wa Kadib lẹ́sẹ̀ sọ pé alì nígbà tẹ́ rí wọn pẹ̀lú ìyá wa alájà wa Kaola nǹkan kí lẹ sọ ẹ rí nǹkan kan sọ ń gbà yẹn ẹ̀yin òpònú yìí ẹ̀ ń bà Islam lójú jẹ́ à ń sọ fún yín ẹ̀ ń sọ pé kínní máa ń pẹjọ yẹn à ń lọ fi jóògùn. ẹ̀wọ̀n méjì ṣe wá rìn bá mi ẹ̀wẹ̀jù wọ́n ṣe pa ní ìsìn ní bàtà tí mo pa kò lẹ́ni tí ń jára pa wọn o kékeré ejò oró nílé ejò oró bàbá láàmú ni ọ̀nà láàmú ní òfin ọjọ́ ògùn ni. ìwọ iye ó dẹ̀ sọ pé ẹni Ọlọ́run ni ẹ ṣe ẹni Ọlọ́run tó pèlè ẹni Ọlọ́run tó já sí pé ẹni tó jẹ́ ẹni Ọlọ́run kò sí ohun tó lè dé wá bá a ní inna lillahi wa inna ilayhi raji'un. ṣe bí ohun tani Ọlọ́run sọ nìyẹn pé gbogbo nǹkan tó láyé tó bá wá o ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ìwọ wá sọ pé ejò tó mú wa ejò lásán ejò lásán ó tún wá jọ ọmọ ejò ṣé náà bá fẹ́ rán ejò sí yàn ọmọ ejò náà rán sí yàn tí báyìí pé làákàyè eku ó jẹ́ lọ gbogbo àdúgbò ẹ ejò yẹn ti bí ejò ńlá kan ló ti bímọ sádùúgbò tó lọ tó tètè bóyá òye ń tàdúgbò ṣe lọ́wọ́ ọmọ ẹ fi ń ráyè wọnú ilé tí wọ́n wá ń rò pé ejò ló kó fẹ́ wá pa ẹ́ mọ́nú ilé tí báyìí pé làákàyè eku téèyàn ìgbà tó jẹun tí wọ́n náà rán sí yàn nìyẹn ìdẹ́yàn bá rán ọ ní ìgbà tí a bá fi mí kà òun là á fi sán ìyí tó ń rán sí àwọn èèyàn ló ń rò pé àwọn èèyàn ń rán sí ẹ padà ló ṣe ń sọ pé ọrùn ejò sí ẹ torí ẹ ní mi ṣe mọ mo ní kódà mo ní pákéjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí ẹ gan tẹ́lẹ̀ ìwọ bàbá aláàjì kó máa korò tó pé ẹ kó máa dùn yín mo ní àwọn ọ̀rọ̀ ńlá tí mo fẹ́ súnkọ̀ mi mo ní àwọn ọ̀rọ̀ ńlá tí mo fẹ́ sọ sí ẹ tẹ́lẹ̀ bọ́ ti tó rí wípé ìgbà mo ti come across fídíò ẹ tí mo rí pé ejò lásán lo torí ẹ̀ tí ń bẹ̀rù tó ti torí ẹ̀ gbé kámẹ́rà mo ti rò pé eléyìí ò sínú ẹni tá a lè máa bá takọ̀rọ̀ sọ eléyìí ò sínú ní ẹni Ọlọ́run jàre àwọn ẹni Ọlọ́run èjẹ́ sọ bẹ́ẹ̀ bàbá Muyideen Ajani Bello tí wọ́n fi kú ìbẹ̀rù Ọlọ́run náà ń gbèsè gbogbo wa lọ́kàn bàbá wa oníwàásí àgbáyé tí wọ́n fi kú ìbẹ̀rù Ọlọ́run náà ń gbèsè wa lọ́kàn àwọn bàbá wa tó ń bẹ láyé lónìí títí wá kan bàbá wa Sheikh Farouk oníkíjìpá ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n gbọ́ wọn àwọn bàbá yìí ń gbèsè wa lọ́kàn kí lẹ́yìn gbèsè wa lọ́kàn ju àbòsí àbùkù ẹ̀tẹ́ kẹ́ máa bojú ìsìláàmù jẹ́ níta gbangba ó darí ìsìngbà tó ní o máa fi jòjó oògùn àwọn oníṣẹ̀ṣẹ̀ àtúwà mú yẹn sọ́wọ́ pé àwọn àfa ẹ̀ ti rí i pé àjọ ń ṣe ni àfa tó yẹ kó polówó àlùkùránì àfa tó yẹ kó polówó ọ̀rọ̀ Ọlọ́run àfa rà ń polówó ọ̀rọ̀ oògùn lórí social media ṣé yẹn la máa bá sọ̀rọ̀ ṣé yẹn lẹ máa wá fẹ́ kí mọ́mù Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ kó sọpọ́ọ̀tì mọ́mù Ògbómọ̀ṣọ́ kó lè sọpọ́ọ̀tì wọn torí olóògùn ni kò dé ohun tí mọ́mù Ògbómọ̀ṣọ́ bá ń ṣe kò lè tẹ́ lọ́rùn so gbogbo ẹ̀yin fáǹsì tàbí sọ̀rọ̀ tẹ́ ń pè mí pé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ kinní kan bàbá yóò ṣe ni ta lè fún lésì kò ń ṣe kò sínú àwọn tá a lè fún lésì èmi náà dẹ̀ ń rẹ́dí àti fẹ́yàn kankan lésì tèmi ni wípé má ta lu àáfàá mi má ta lu lẹ́kṣọ́rà mi má talu tíṣà mi má talu mẹ́ńtọ̀ mi tó o bá ti talu yín fún ẹ lésì kódà kò sí bó ṣe lè no ga tó yín fún ẹ lésì tí ó ju ẹ gan tí ó ju ẹ ṣe bí èsì lásán la fún ẹ wò ó dẹ̀ fi wọ́n náà wà ṣe pé star ni àkàbí sọra ẹ wò ẹ̀yin fáǹsì mi inú mi ń dùn gan o star ni mi o ẹ ṣe tẹ́ sọ mí di star o Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́ fún yín èmi ṣe fídíò 10 minutes fún bàbá yìí ó dẹ̀ ṣe odindi 1 hour fídíò tó dẹ̀ wí wòrowòro tí gbogbo tó dẹ̀ wí tí ó jẹ́ nǹkan kan náà ló sọ láti A to Z láti 1 minute ó sí 60 minutes tó fi ṣe fídíò yẹn ìkankan ṣo náà ló ń wí so ṣérù yẹn la fẹ́ máa bá sọ̀rọ̀ nídìí àti bárù yẹn sọ̀rọ̀ so bàbá àmọ́mọ́ Ògbómọ̀ṣọ́ congratulation pẹ̀lú tuntun ọ̀ṣàrà Toyota tọ́lọ́n tún ní kí ó tún wọlé àfà kó máa dùn ìwọ ń tọrọ kiri ni bàbá ibi tí bàbá jókòó sí náà ti ń fún wọn
sórí pé ó yàtọ̀ ìwọ ń tọrọ wọ́n ń fún bàbá sórí pé ó yàtọ̀ so lọ bọ́lá wà ní kúrò lórí kó lọ mú ṣàkì awo kó fi sọ́rùn kó yé ba ojú Islam jẹ́ so kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa gbogbo ẹni tẹ́ wá pè mí náà pé bàbá yẹn kí n ṣọ́ra fún kò sí ohun téèyàn lè fẹ́ nìkan ṣe àti tọ́lọ́run bá fẹ́ ṣe fún yàn Ọlọ́run sì lè ṣe nǹkan kan aláburú fún wa torí pé tọ́lọ́run là ń ṣe nígbà tí bàbá onírùngbọ̀n funfun ti bí òkùnkùn àdínì tó ní ọjọ́ méje rẹ̀ kò sí ohun tó ṣe wá kò sí ohun tó máa ṣe wá nígbà tá a ronú kó bàjẹ́ fún yàn kan báwo lẹ ṣe bá ronú kó bàjẹ́ fún wa so Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan wa Ọlọ́run ní yóò dàrú ọlọ́lá ìlàlá bàbá kò gbádùn àbí kí ló ń pè ẹ́ bàbá kò gbádùn mi ní nǹkan tí mo fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ mi ní nǹkan tí mo fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ àmọ́ lọ apply wisdom you are out of wisdom èèyàn lè mọ̀wé èèyàn lè mọ̀ kéwú tó bá ti out of wisdom kò sí nǹkan kan nù làákàyè mọ́ so Ọlọ́run àjọ kó túbọ̀ bá wa yí gbogbo ẹ̀yin bàbá yìí kó bá wa yí yín padà sí dáadáa nínú lójú ọ̀nà Islam Ànábì tí ìkà àti Ọlọ́run bá mẹ́fún sọ pé sinfani mini umoti idha solahat umoti wa idha fasadat umoti kila ya Rasulullah manihuma alifuqahu wali umarahu Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn méjì kan bẹ nínú ìjọ mi idha solahat tí wọ́n bá ti dá solahat umoti ìjọ mi ti dá wa iza fasada tí wọ́n bá ti bàjẹ́ fasada ti umot ìjọ mi ti bàjẹ́ àwọn sàhábà wa ń bi Ànábì léèrè pé kí la ya Rasulillah moni humo ṣàlàyé fún wa ìwọ òjíṣẹ́ Ọlọ́run àwọn wo ni Ànábì wa dá wọn lóhùn pé alifuqahu àwọn onímímọ̀ tẹ́yìn irú ìwọ tó pera ẹ lóní mímọ̀ ètò jẹ́ wá kọ́ ẹ àṣewọ̀gbọ̀n olódo ni ẹ́ àmọ́ àwọn onímímọ̀ torí pé irú yìí náà tá bá rí yín ta onímímọ̀ náà máa pè yín Ànábì ní tí irú yín bá ti bàjẹ́ ìjọ ti bàjẹ́ ẹ pé Islam ṣe lẹ̀ ń fa lọ́wọ́ sẹ́yìn ẹ wá gbé ohun tọ́wọ́ bàbá wa látijọ́ tí wọ́n ń júwe fún wa lójú ọ̀nà tọ́lọ́ pé kò sí ìṣòro tó lè dé wá bẹ́ẹ̀ láyé Kùránì ni ó dojúkọ ẹ̀ àdísì ni ó dojúkọ àdúrà ni ó máa ṣe ẹ̀yin tí ìsìn oògùn lẹ́ẹ̀ máa júwe fún wa. paléyà olóńgẹ̀ náà mẹ́kọjẹ́ ẹran àmúso àmọ́ ní ọ̀la láàmú ní òfin ọjọ́ ògùn ni inshallah. Ànábì ní ẹ̀yin onímímọ̀ tẹ́ bá ti bàjẹ́ ìjọ yẹn ti bàjẹ́ wàlẹ̀ òmọ̀rọ̀hù àtàwọn aláṣẹ tọ́wọ́n méjèèjì yẹn bá ti dá ìjọ á dá tọ́wọ́n méjèèjì yẹn bá ti bàjẹ́ ìjọ ti bàjẹ́ láti Ọlọ́run ẹ fi tẹ̀sùbá júwe fún wa ẹ fáyà lùkùránì júwe fún wa ẹ yé jóògùn kiri mọ́kẹ́ máa wá fóògùn bẹ́ẹ̀ bá tiẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ àti kò sẹ́ni orí kọ̀rọ̀ anybody àmọ́ kẹ́ máa wá gbé sí gbangba sójú ayé ẹ̀yin lẹ fi ń tàbùkù bá àwa mùsùlùmí ẹ pé ẹ lè sọ̀rọ̀ lórí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bú bàbá ẹ lè sọ̀rọ̀ torí pé ẹjọ́ ń jẹ lórí wí ni ẹ lè sọ̀rọ̀ àbí nígbà tí ẹ play gbogbo ẹ ṣe play tí mo sọ pé bàbá àmọ́ mo fi ṣépè fáwọn oníṣẹ̀ṣe ó yẹ kẹ́ ẹ play ẹ wá play ẹ ti rí pé bàbá kò gbádùn Ọlọ́run á jẹ́ ẹ̀san Ọlọ́run á jẹ́ ìgbádùn Ọlọ́run ní lójú àdúrà tiwa àwa náà àbúrò ò ní ṣe wá kò ní ṣe nìkankan wá torí mùsùlùmí gbogbo wa a gbọ́dọ̀ bẹ̀ lọ́n káburú ṣe wá misunderstanding lásán ni gbogbo wa ní tá fi ń bára wa fà á so Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ káburú ṣẹlẹ̀ Islam ò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ ilé bàbá Muyideen Ajani Bello náà kò ní bàjẹ́ ẹni ńlá ni wọ́n kò sọ́gbọ́n kí irú controversy báyìí má máa ṣẹlẹ̀ síbi ẹ̀yìn òkú ẹni ńlá àmọ́ bàbá kò gbádùn èmi ò bẹ́ẹ̀ o ti ní kájọ dé gbé náà ogun yá o èmi ti ṣe tèmi o tí wọ́n bá wá rí pé tí mo ṣe yìí inú ń bí ẹ tún ṣe 2 hours jẹ́ ẹ̀ ní làákàyè tó jẹ́ pé àtúbọ̀tán ronú àtúbọ̀tán pẹ̀lú àwọn ọmọ yín ẹ̀ ń ṣe rádaràdà ṣé àwọn ọmọ yín gbọ́dọ̀ bá nǹkan wá jogún eléyìí bá níbi tọ́wọ́ èèyàn ti ń jogún tíra gidi lọ́dọ̀ bàbá wọn káwọn máa wá jogún fídíò aburú yìí lọ́dọ̀ ti irú ti yín Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó dúró tì wá ọlọ́lá ìlàlá bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayélára second ṣéwù Ọlọ́run níjó bàjẹ́ fún yín
kò sì ní bàjẹ́ fún gbogbo wa náà lápapọ̀ gbogbo wa náà Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹni tó bá wá ro bírò wá béjò ṣe máa lé wọn kiri ojú oorun náà ló ti ń lé wọn yẹn sọ Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Salamu alaikum.